Ondo ní ọwọ́ Àmọtẹkun ti tẹ àwọn afẹ̀míṣòfò tí wọ́n jàjàbọ́ lọ́wọ́ Bọnbu Amẹrika nipinlẹ Ṣokoto. Ọwọ́ àwọn àjọ Àmọtẹkun ẹ̀ka ti ìpínlẹ̀ Ondo ti tẹ ó kéré tán àwọn afurasí agbébọn 39 báyìí nínú igbó kan nípínlẹ̀ náà lẹ́yìn tí ààrẹ orílẹ̀-èdè ilẹ̀ Amẹrika Donald Trump ṣe ọdún kérésì fún wọn pẹ̀lú àdó olóró. Nígbà tí kọ̀mándà wọn olóyè Adétójì Adélẹ́yẹ ń sọ̀rọ̀ lónìí àwọn 39 yìí jẹ́wọ́ wípé láti Ṣokoto ni àwọn ti tẹkọ̀ létí dé ìpínlẹ̀ Ondo lẹ́yìn ìṣẹ̀lẹ̀ náà. Adélẹ́yẹ ní lẹ́yìn tí orí kó wọn yọ nínú ìṣẹ̀lẹ̀ ọ̀hún nípínlẹ̀ Ṣokoto ni wọ́n wá fi inú igbó kan nípínlẹ̀ Ondo ṣe bùbá. Ó sọ síwájú pé àwọn ti fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò pẹ̀lú ìlérí pé àwọn tí wọ́n ká àwọn nǹkan ìjà ogun mọ́ lọ́wọ́ lára wọn yóò fi mú kàtà òfin. Ó ní ìjọba ti sọ láìmọye ìgbà pé ẹnikẹ́ni tó bá fẹ́ dúró nínú igbó àwọn gbọ́dọ̀ gba àṣẹ láti ọ́fíìsì tó ń rí sí ìṣàkóso àwọn igbó ọba. Adélẹ́yẹ ti wá dúpẹ́ lọ́wọ́ gómìnà Lucky Ayédàtiwa lórí bó ṣe ń gbárùkù tì wọ́n nígbà gbogbo. Ẹ ó rántí pé lálẹ́ ọjọ́ 25 oṣù kejìlá ọdún 2025 ni àwọn ọmọ iléeṣẹ́ ológun orílẹ̀-èdè Amẹrika ṣèkọlù sí ibùba àwọn afẹ̀míṣòfò nípínlẹ̀ Ṣokoto lẹ́yìn oṣù méjì tí ààrẹ Donald Trump ṣèkìlọ̀ fún wọn láti jáwọ́ nínú pípa àwọn Kìrìsìtẹ́nì.